ṣé ẹ gbọ́ mi fídíò ilé tí mo fẹ́ ṣe yìí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni ẹni tó bá ta bá kó má fi ṣe bínú sí èmi máa sọ tọ̀rọ̀ tó bá wù yín ẹ máa promote irọ́ tẹ̀yìn promote. Ìgbà tí mo jáde sometimes ago tí mo sọ fún yín pé ìjà tó ń ṣẹlẹ̀ yìí kí Alhaji Wasiu Alabi Pasuma kan jọ kó má jẹ́ kó ṣẹlẹ̀ kan wá bọ́n ṣe máa parí ọ̀rọ̀ tó wà láàrin àwọn àti Alhaji Taye Currency. Gbogbo ẹ̀yin aláìmọ̀kànmọ̀kàn ẹni pé mo ní kí aláyé kan lọ bẹ Taye Currency ni bọ̀ àwọn tó ní brain ń sọ pé wọ́n digest ẹ̀ ń gbà yẹn pé kò ń ṣe nǹkan tí mo mí nìyẹn. Now Alhaji Wasiu Alabi Pasuma mátà tó ń lọ ń gbòòrò yìí kí ni gain tẹ̀tì níbẹ̀ torí ẹ̀yin ni bàbí mo nífẹ̀ẹ́ yín gan mi dẹ̀ rò pé ní fuji kan wà tí mo lè sọ pé mi ò nífẹ̀ẹ́ but me I dey tell you now ẹ jẹ́ ká jókòó dáadáa ká jọ rò ó màtá tó ń lọ yìí sìn kí ni gain yín bẹ́ẹ̀ èmi ò ń búyàn o mi kì í ṣépè fún yàn o but me I will tell you how the matter is. Taye Currency wọ́n lè Ọlọ́run lè ràn wọ́n sí mi o wọ́n lè sọ mí dolówó o but wọ́n lè sọ mí dọlọ́rọ̀ because èmi ni màá fi owó tẹ́ bá fún mi ni màá convert ẹ̀ tí màá sọ di ọ̀rọ̀ so tó tọrọ bá délẹ̀ màá sọ tó bá jẹ́ pé nǹkan tí ó ta bá wọn tí ò da tán ṣe Ọlọ́run rí mi pé mi ò ní cover wọn and if you close to him very well he will tell you that. Ká ní any relationship màtá yìí Alhaji ẹ̀yin ló yẹ kẹ́ ti paná ẹ̀ torí kò sí gain kankan tó wà ń bẹ̀ fún yín báyìí. Mo lè sọ fún yín frantically pé èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí mo ní gain tí mò ń gain bẹ́ẹ̀ because I'm seeing people attention àwọn èèyàn mọ̀ mí sí lójoojúmọ́ ọba arọ ó ń gain bẹ́ẹ̀ avasino ó ń gain bẹ́ẹ̀ àlẹ́ àtẹ̀ntẹ́bò ó ń gain bẹ́ẹ̀ tírí lẹ́dà ó ń gain níbẹ̀ Alhaji Taye Currency ó ń gain nínú màtá yìí and a lot of bloggers a lot of ẹlòmíì tí àti ò yẹ ká mọ̀ rárá màtá yìí ti jẹ́ ká mọ̀ everybody lórí ọ̀rọ̀ yín is as in wọ́n fi ògo tẹ́ nìyẹn àlùbáríkà ara yín yẹn wọ́n fi ń jáde ni bọ̀ kò wá yẹ kó jẹ́ wípé géènì tí ẹ máa sọ pé ẹ gbà níbẹ̀ ni wípé àwọn èèyàn tó yín sọ̀tì yín wọ́n tún wá ń dé èèyàn látara yín àwọn èèyàn tó ń bú yín kí wọ́n ok géènì mi ni wípé àwọn èèyàn tó ń bú mi wọ́n di èèyàn látara mi no torí ẹ̀ mo ṣe ń sọ ńgbà yẹn pé ẹ má jẹ́ kíkíní ẹ tètè paná ẹ̀ but some people that don't know wọ́n rò bóyá mò ń kéré yín pé kẹ́ ẹ lọ bẹ Alhaji Taye Currency ni in tó wà lọ́wọ́ yín ó pọ̀ gan sà ju wípé kó jẹ́rù nǹkan báyìí nírú wa yìí máa fi jẹ́ nǹkan látara yín torí màtá yìí sìn èmi ti ní péjì mi tẹ́lẹ̀ o péjì mi dẹ̀ wà lókè tẹ́lẹ̀ o but this matter give me more attention. Gbogbo àwọn atẹ́rí tó ń ṣẹlẹ̀ ẹ̀yin lẹ wà lókè láàrin gbogbo everybody lẹ́yìn náà là á mú Taye Currency mọ́ orúkọ ẹ̀yin méjèèjì làwa fi ń jẹ́yàn àwọn tó ń gbéyàn ṣe pé tán ṣe gbá tán ṣàwọ́ tán ṣe kíní kan online they are just doing rubbish tó bá báyàn jà lórí Alhaji Taye Currency àti Pasuma níta gbangba tọ́lọ́pàá bá mú ọ ó lo ẹ̀wọ̀n ẹ̀yin gan tó dẹ̀ ń jà nítorí yín ẹ̀ ní sọ pé ẹ̀ mọ̀ wọ́n rí so àwọn yẹn ń ṣe rubbish ni ṣùgbọ́n àwọn atẹ́rí tá à ń post video à ń sọ̀rọ̀ à ń ṣe gbá à ń ṣá we are gaining bóyá mi wàá mọ̀ ni o ó ní bóyá ó ní nǹkan kan tàlàjì bóyá ó ní nǹkan kan tẹ̀ ń gain but because èmi ò tí ì rí ju wípé àwọn tí wọ́n ń support yín wọ́n bọ́ síta àfàsínà ọba arọ and a lot of people even on TikTok wọ́n ń gbé Taye Currency ṣépè wọ́n ń ṣépè fún
ìyẹn move kò sí bàbá tó kéré, kò sí ọmọ tó bá sọ pé bàbá òun kéré ọmọ àlè ni. So the only thing tí àwọn tó ń tẹ̀lé Currency náà dẹ̀ máa ṣe ni wípé bí wọ́n bá ṣe ń bú Alhaji Taye Currency, àwọn máa bú ẹ̀yin náà. So ọ̀kálẹ̀yìn ti kọ́ṣẹ́ àwọn tó ń bú Alhaji Taye Currency yẹn ni things like this will not happen, kind of insult like this will not happen. Kálẹ̀ ti pa náà ọ̀rọ̀ yẹn pé no it will not happen and you cannot defend it because ó wà lórí social media bẹ́ẹ̀ ṣe rọ́bà arọ tẹ́ dìímọ̀ tẹ́ fún lọ́nàdọ̀rà tẹ́ ni mo like bó ṣe ń bá mi fún wọn jẹ yẹn. No, ó wà lórí social media àfàsínú máa ń ṣépè fún Alhaji Taye Currency tẹ́lẹ̀ ìbàjá ẹ dẹ̀ rí ní social media ẹ dẹ̀ wọbẹ̀ ẹ celebrate ilé yín pẹ̀lú ẹ̀. Tán bá kó ẹjọ́ wá síwájú yẹn náà ni ọmọ tó ń bú mi Alhaji wà ń bẹ̀. No, kò yẹ kó rí bẹ́ẹ̀. Tiri leather, it is somebody that you can call pé ọ̀rùmátà ẹ kó kúrò lẹ̀ ọ̀ bẹ́yìn bá ṣe pé Taye Currency ọ̀gbẹ́ni dákórí ẹ̀ ń yí kíní kan tẹ́ pa náà ọ̀rọ̀ yẹn mi ì mọ̀ tó ń ṣẹlẹ̀ ìjà tó ń ṣẹlẹ̀ yìí gan mi ì tí ì mọ̀ ẹnì kò náà pè yẹn náà and the matter will settle. Kẹ́rẹ́ àwọn bàbá Ayọ̀ Jamiu yẹn ẹ jẹ́ ká gbà pé àwọn bàbá yẹn àríjẹ́ǹdì mọ̀dàrú ni wọ́n àríjẹ́ǹdì mọ̀dàrú because according to kánírù bàbá yẹn náà ti jáde tẹ́lẹ̀ kó máa sọ̀rọ̀ pé ọmọ kan sọ̀rọ̀ sóhun no irú àwọn bàbá yẹn ló yẹ kán pa náà ọ̀rọ̀ ìsìnyí bọ̀ àwọn náà wà láyé ojú wọn rí ránmọ́ránmọ́ torí nǹkan tán ti ṣe ọ̀rọ̀ unreasonable something all because bóyá ìlú tẹ wà ẹ ráyè jáde ẹ gbé fóònù síbì kan ẹ fẹ́ fi keep bọ́dọ̀ yín you disturbing social media and create rubbish ìjà sílẹ̀ fáwọn tẹ́ ń pè lábúrò tẹ́ ń pè lọ́mọ yín. Ọlọ́run máa ṣàánú yín àgbáyé o. Ọlọ́run máa ṣàánú yín. Now Alhaji Kollington Ayinla Kebe Kwara. Ẹ̀yin ni bàbá tẹ́ bí ọmọ géńdé méjì tẹ́ mọ̀ pé wọ́n tó san ogún kíkan tiẹ̀ tó kan ìkánjú kan lọ bọ̀ ẹ mọ̀ pé wọ́n ti jọ léegun they are both adults wọ́n wá ní issue ẹ wá ń pe aago pé kí gbogbo àwọn ọmọ yín máa bọ̀ o ẹ fẹ́ settle ọ̀rọ̀ àwọn two strong guys ẹ fẹ́ settle ọ̀rọ̀ àwọn two strong guys ẹ wá ń sọ lórí social media wípé kán mọ̀ bọ̀ ẹ fẹ́ parí ẹ̀ and do you think they will come? See ẹ rò pé do you think they will come and meet you? You think Alhaji Pasuma will come? You think Taye Currency will come? You think that is how they will settle the matter between Alhaji Pasuma and Obesere? Calling them on social media ìpàdé mi ní public address táwọn èèyàn máa wá media máa wá. Is that how to sort matters? Ẹni tó lọ barricade ibẹ̀ yẹn tí wọ́n fi sọ pé strike wà wàhálà ẹni yẹn fi bò yín láṣìírí ni because I'm very sure that pé wọn ò lè yọjú sí yín. Tó bá jẹ́ pé ẹ̀yin lẹ ní fuji bíi Alhaji late Sikiru Ayinde Barrister mo ṣọ́ọ̀pù ká ní bàbá yẹn wà láyé tó wọ́n exist báyìí. Mi ò fẹ́ gbọ́ nǹkan mọ́ it is just because I don't understand just a call Taye Ejire mi gbọ́dọ̀ gbọ́ nǹkan mọ́ kíníkan kẹ́ connect wọn papọ̀ conference call kíníkan ẹ̀yin gangan ti máa mọ tó ń ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì ẹ ti digest ẹ ti máa yanjú ẹ̀ ẹ kàn máa ní kán sọ fáwọn fans wọn pé ẹjọ́ máa ẹ kú lórí èmi àti Taye ti jọ wà ẹ kàn máa sọ ẹ máa parí ẹ̀ n tó ń pè ní bàbá nìyẹn the role of a father not you are calling them in public ẹ̀yin náà ní nǹkan tẹ́ ẹ fẹ́ jẹ́ ń bẹ nìyẹn lára ògo ìjà Pasuma àti Taye ẹ fẹ́ gba ògo wípé èmi ni mo pè wọ́n
èmi mo bá wọn yanjú ẹ̀ tí ò dẹ̀ lè ṣeé ṣe because àwọn tí màtá wọn sọ̀rọ̀ yìí ẹ lè má believe me wọ́n lọ far then I saw it from distance pé èèwọ̀ ni they must not have issue torí ẹ̀ mo ṣe ń bẹ Alhaji Pasuma ń gbà yẹn because mo mọ̀ pé géèmì yẹn tó bá máa wà fún wọn mi ti differentiate ẹ̀ báyìí tẹ bá notice gbogbo àwọn tí mo ti ń dárúkọ wọn Alhaji kébé Kollington àwọn náà fẹ́ pé kán yẹn èmi ni mo settle wọ́n fẹ́ gba glory yẹn èmi ò ní kẹ́ má bú mi o mo ní kẹ́ má ṣe pé bẹ́ẹ̀ máa ń ṣe pé o máa sọ fact mi for everybody tó bá jẹ́ pé Òṣùpá máa wá ṣé Alhaji máa travel kó Nàìjíríà tó bá yẹ pọ́n máa wá mo sọ pé Alhaji Màláíkà wọ́n lè má plan pa àwọn fẹ́ lọ lé ni so ẹni tó barricade bẹ́ẹ̀ ó fi bò yín láṣìírí ni ẹni tó lọ kọ́ ọlọ́pàá síbẹ̀ tó fi barricade àbí tó bá dẹ̀ jẹ́ kẹ́nìtìn ni ó fi bò yín láṣìírí ni because I can't imagine pé jókòó ẹ̀dẹ̀ rí gbogbo àwọn onífújì yẹn ó wá jẹ́ ìwẹ́ mo sọ pé àwọn kọ̀ọ̀kan máa wá which is kò lè já àwọn tó ní face tá a fẹ́ rí gangan bẹ́ẹ̀ so ẹni yẹn fi bò yín láṣìírí ni so everybody ní èrè tó ń jẹ nínú màtá tó wà ńlẹ̀ èrè wo ni bá mi Alhaji Wasiu Alabi Pasuma èrè wo náà ń jẹ ń bẹ́ẹ̀ ọmọ tẹ́ ti jọ wà fún 30 years ẹ̀ tẹ́ ti jọ ṣe táwọn èèyàn ti believe pé ti jọ rò pọ̀ tọ́lọ́ ń dẹ̀ tún gbà fún tọ́lọ́ ń gbé lọ́wọ́ sókè èmi ò wá fi ẹlẹ̀ kó fi mí lẹ̀ lọ ó lè lọ èmi máa mú ni màá mọ gbogbo nǹkan tí màá fi mú tí màá mú sábẹ́ ọ̀rọ̀ mi ò dé yé yín but it's just my own option ìwọ tó bá dé bú mi that's your own wàhálà it's your own problem now K1 the ultimate. K1 the ultimate. You are a very great person. Forget about it. Mo gbà fún yín. Mo gbà fún yín. Mo gbà fún yín. Mo gbà fún yín. But the truth and the matter of this thing is, tẹ́yin náà bá ní nǹkan kan tẹ́ ń jẹ nínú wàhálà tó ń ṣẹlẹ̀ yìí. Bóyá ó ní nǹkan kan tó ń ṣẹlẹ̀. Bóyá ó ní nǹkan kan tó ń ṣẹlẹ̀ Alhaji tẹ́ bá fẹ́ parí màtá yìí ẹ ti máa parí ẹ̀ no ẹ ti máa parí ẹ̀ I know wetin I dey talk mo dẹ̀ mọ̀ pé ẹni tó bá ní brain ó máa mọ nǹkan tí mò ń sọ ẹ lè pé Taye Currency tì ẹ lè pé Alhaji Pasuma tì ká ní kò sí nǹkan kan bóyá kò ní nǹkan kan tẹ́ ń rí bí màtá tó wà ń bẹ yìí tó wà ńlẹ̀ yìí ó yẹ kẹ́yìn náà ti parí màtá ẹ̀ ó yẹ kẹ́ ti parí ẹ̀ ó yẹ kẹ́ wá bẹ́ẹ̀ ṣe máa mú wọn pọ̀ olórí ní yes bọ̀ bóyá ó ní nǹkan kan tẹ́yìn náà rí ń bẹ bóyá ó ní nǹkan kan Alhaji Abbas Akande Obesere, you guys are big boys. Ẹ̀yin àti wọn Abbas kí náà okay ó yá ẹ̀tẹ̀ mo lè máa bẹ ṣe kí mo lè máa bẹ jà kí máa bẹ ṣe this and see now fuji nsìn bàbá Kollington wọ́n fẹ́ pè bí family fuji nsìn yìí is an industry tó jẹ́ pé ó yẹ kó ti fẹ̀ gan-an débi pé tẹ́ bá pàdé ayé fuji náà kọ́ bí as in the only thing that lè fi ṣe náà is love. Is love. How many upcoming fuji artists ló ń dìde tí ó bá jẹ́ pé jà tó ń ṣẹlẹ̀ yìí tá fi ń rí wọn tó tún benefit inú ẹ̀ tí ó bá jẹ́ jà yìí tó bá dé jẹ́ pé kíjà yìí máa lọ ni mi ní parọ́ ẹ̀yin tẹ́ wà lókè yẹn gangan ló máa affect jù. Ẹ̀yin tẹ́ wà lókè yẹn ló máa affect jù because on a daily basis ojú àwọn èèyàn máa clear àwọn ọmọ ilé náà morin kọ so dẹ́rẹ̀ ọmọ ilé morin kọ yẹn bẹ́ẹ̀ náà ṣe máa jáde sí tó bá ṣe ń jáde báyìí industry a máa fẹ̀ sí ojú a máa là tójú bá ṣe ń là ń sìn everybody can just call anybody at the end of the day gan ó lè má sìn kankan tó ń jẹ́ star mọ́ that's the truth.
because bóyá ẹ̀yin tẹ́ wà lókè yẹn ẹ fẹ́ káwọn tó wà kékèké yẹn ẹ fẹ́ kàn dìde ni ṣé wá rí century tá wà yìí láyé social media either you talk good or you talk bad táyé bá ti mọ̀ ẹ́ tán bá ti dá ẹ mọ̀ mi rò pé ó wulẹ̀ ti liberate táyé bá ti dá ẹ mọ̀ tó bá ti wá mọ̀ nǹkan tó ń ṣe pẹ̀lú ẹ̀ ẹ wá imagine pé ayé mọ̀ ọ́n ó tún wá mọ̀ ọ́n ṣe ó ti lọ àwọn tí ò mọ̀ ọ́n ṣe tán bá tún wá wẹ̀ aṣọ máa gbórúkọ wọn lè mọ̀ lówó ẹ wò ẹ fún mi lẹ̀ ọkókó bẹ̀ ni pé màtá yìí ẹ̀yin tẹ́lẹ̀ parí ọ̀rọ̀ yìí tó wà nílẹ̀ or I wish anybody can just link me with Alhaji Pasuma. If I can just link me with him, I swear to God, if I have a 30 minutes, kankan fún mi láyè kí n kàn bá wọn sọ̀rọ̀. Kankan mọ bí àwọn ṣe tó. Ṣé mọ̀ kàn ní pé kéèyàn má mọ bó ṣe tó. Èmi àwa gbé yín lé bàbá, in tó wà lọ́wọ́ yín ó tóbi gan. Tó jẹ́ pé wallahi ta'ala. Àmì ní parọ́ o. In tó wà lọ́wọ́ Alhaji Wasiu Pasuma kò sí anybody nínú fuji tó ní kò ń ṣòwò o but he has something, he has that thing ó yẹ pé kò tẹ̀ yẹ kán máa ta sọ àwọn ọ̀rọ̀ ó bù mí ó ṣe gbà no ó yẹ kí wà the rave of the top because I follow him a lot tí ó bá jẹ́ bẹ́ẹ̀ gan bóyá màtá ẹ̀ gan bóyá mo bá má sí nínú ẹ̀ I'm fúnra gbogbo ẹ̀yin yẹn lẹ́dẹ̀ tì mí sí Taye Currency mo dẹ̀ enjoy I dey enjoy that guy I dey enjoy him I cannot imagine ẹni tẹ̀ tì mí sí kóhun àti favourite mi kan tún wá jọ wà. Ladies and gentlemen, I am pleading in Yoruba, I am begging, mo ń bẹ̀ yìí, stick to Orokilawa TV, you will love it. Orokilawa, we offer you nothing but 100% pure entertainment. Subscribe if you have not subscribed and keep watching our content because big things is coming on that channel. Yeah. Orokilawa.